ajé mo pè tantantan ajé olókun sẹ́ni adé ajé ni mo tọrọ lónìí o owó ńlá ni mo tọrọ ajé wá fi lé mi ṣe bùgbé ajé mo wọlé gbogbo wa. odò olúwo rojì wórówóró. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú, ẹ làbọyè, aleluya o, mo káyè mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo káyè ènìyàn mi nílà oòrùn, ẹ̀yẹ èèyàn mi níwọ̀ oòrùn, ẹ̀yẹ èèyàn mi ní gúúsù, ẹ̀yẹ èèyàn mi ní àárẹ̀wá o. Èmi ọmọ yín náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà mo tún dé lónìí o. Mo tún bẹ̀ ẹ̀yin tó láyé, ẹ̀yin àgbà mẹ́ta tó dilé ayé mú, ẹ̀yin àgbà mẹ́rìndínlógún tẹ̀ dilé ayé mú. Mo kí yín o, mo kí yín gan o, àtàgbà mẹ́ta àtàgbà mẹ́rìndínlógún, mo kí gbogbo yín pátápátá o, ẹ jẹ́ kójú mi ṣe o. Nítorí àdáṣe ní ọmọ ìbà ò gbọ́dọ̀ ń mọ ènìyàn. Ẹ̀yin ènìyàn mi, bó bá yín mú iṣẹ́ kan tí a ń pè ní ifá ìmọ̀lẹ̀ ajé, ifá ìmọ̀lẹ̀ ajé, ni mo bá yín ènìyàn mi mú wá lónìí o. Kí la ń pè ní ifá ìmọ̀lẹ̀ ajé? Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan téèyàn fi máa ń pe ajé, téèyàn fi máa ń pe ajé, tó jẹ́ wípé ìgbà kọ̀ọ̀kan èèyàn ní sọ pé èèyàn ní bá wọn ará òun wó mọ́ láyé. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ ìmùlẹ̀ tó jẹ́ pé èèyàn ò bá ajé mulẹ̀ tó jẹ́ wípé mo fi ọba dániwáyé búra, a ò ní ará òun wó mọ́ títí láéláé mi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. Ilé ayé la wà o, ẹ̀yin ènìyàn mi. Ògún sì ń bẹ nínú ayé, àṣírí ń bẹ nínú ayé, ifá sì ń jẹ́ dònídọ̀lá o. Ìwọ lè má ti arrived kó má ti débi tó ń lọ, ṣùgbọ́n tó o bá ń finú kan tẹ̀lé mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà, tó ń tẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́, tó ń ṣe nǹkan tí mo fi kalẹ̀, ó dá mi lójú kí ìgbésí ayé rẹ kó yí padà sí rere o. Ẹ̀yin ènìyàn mi, bá ṣe mọ̀ pé ilé ayé tá a wà yìí, owó ló ṣe kókó o. Ọlọ́run ọba ò ní fi òṣì ta wá, nítorí pé olòṣì níyì láwùjọ o. Olówó láráyé ń pọ́nlé o. Bólòṣì bá jókòó sórí àga, wọn á lé kúrò pé àyè rẹ kọ́ mọ́ lọ sẹ́yìn, wọn ò gbólówó síwájú. Owó ṣe kókó. Ọlọ́run ọba ò ní ráwọn owó. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká mọ̀ ṣàṣírí owó. Eléyìí ò lè jẹ́ tá a bá ń rówó, èyí ò lè mú láti fi mọ ṣe àwọn ìgbìyànjú mi sára. Ọlọ́run ọba ò ní fi òṣì ta wá lọ́kùnrin, kò ní fi òṣì ta wá lóbìnrin o. Ajé o, ajé mo pè ọ́ o. Kó jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ o. Ajé ni mo pè, kó jẹ́ yín o. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ jókòó kẹ́ wá gbọ́ àṣírí iṣẹ́ tí mo mú wá fún yín lónìí o. Ó sì dá mi lójú wípé iṣẹ́ yìí, èèyàn tí ó change life rẹ̀ kò ní lóǹkà lórí ìkànnì yìí. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ wá ewé ajé, ewé ajé sẹfun níwọ̀nba. Ẹ bá mi wá ewé ìyèré, gbogbo alamọ tán pè ní ìyèré táwọn fi ń ṣe àṣejẹyẹ, ṣùgbọ́n kìí ṣe ìyèré, kìí ṣe èso ìyèré la nídìí, ewé ìyèré gangan la wà nílò, kó náà pọ̀ díẹ̀ níwọ̀nba. Ẹ bá mi wá ewé ìbìrà náà, ewé ìbìrà náà díẹ̀ níwọ̀nba. Ewé ògo ẹlẹ́wùjì níwọ̀nba. Ewé àkìsàn níwọ̀nba. Ata ìjọsí náà níwọ̀nba. Ẹ bá mi lọ gbogbo nǹkan tí mo sọ yẹn pátápátá, ẹ farabalẹ̀ lọ pátápátá. Tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹ máa wà lára mímọ́, ẹ máa mọ́, tí ò ní sí pẹ́gbìn kankan wà lára yín. Tẹ́ bá fẹ́ ṣe àṣírí yìí o, kó lè rí bó ṣe yẹ kó rí, nítorí iṣẹ́ náà ò fẹ́ gbin, ajé ò fẹ́ gbin o. Ẹ jẹ́ ká mú kíní tí ẹ lọ kúbó tí mo sọ ìwà kò má ta ìjọsí. Ẹ bá mi lọ ra àkùkọ adìẹ kan tó tóbi dáadáa. Ẹ bá mi pa àkùkọ yìí, ẹ tú ìyá ara rẹ̀ kúrò, ṣùgbọ́n ẹ má fomi gbóná tú ìyá ara rẹ̀ o. Ẹ tú ìyá ara rẹ̀ nígbà tẹ́ bá pa tán, láì fomi gbóná sí. Ẹ bá mi mú kíní yìí, ẹ bá mi sè é, ẹ bá mi fi sè é lépo níyọ̀. Ẹ fi sè é lépo níyọ̀. Tẹ́ bá ti ṣe kíní lépo níyọ̀ tán, ẹ bá mi lọ ra ẹni tuntun, ẹ tẹ́ ẹni tuntun kékeré kan sílẹ̀. Ẹ ra aṣọ funfun, ẹ ti rán aṣọ funfun lẹ́lẹ̀. Aṣọ funfun yìí ẹ wọ̀ sọ́rùn,
ẹ gbé àsèjẹ yìí ẹ ra àwo funfun kan, ẹ da àsèjẹ tẹ́ ti ṣe yìí ẹ dà sínú àwo funfun, ẹ gbé sí orí ẹní yìí, bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà jókòó lórí ẹní yìí. ẹ wá wá bí pépà kan tàbí àwo kan, ẹ bá mi fi tẹ ifá, ẹ bá mi fi tẹ ifá ìdíngbèmí, ifá ìdíngbèmí, àwòrán ẹ̀ lẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí, ẹ bá mi fi tẹ̀. tí bá ti bá mi fi tẹ́ ti fi ìyẹ̀rẹ̀ osùn tẹ ifá yìí tán, ẹ wá bẹ̀rẹ̀ sí ní pe gbólóhùn yìí sí. lẹ́yìn ìgbà tó bá pe gbólóhùn tí mo fẹ́ sọ yìí sí, ẹ wá dà sínú ọbẹ̀ náà, ẹ wá bá mi jẹ. iṣẹ́ yìí iṣẹ́ tó nítumọ̀ nínú ayé ni o. èèyàn tó bá dán ògùn máa mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí ṣeré o. ó yẹ já lọ. a ò mọ̀ ní wípé bìrìbìrì lẹ́ẹ̀mẹ́ta, ìdàgbàǹdàgbà lẹ́ẹ̀mẹ́ta, òkìtì forí àgbà lélẹ̀ lórúkọ tá à ń pe ajé lẹ́ẹ̀mẹ́ta. ajé ní ọjọ́ tí òun ti Ilé Ifẹ̀ bọ̀ wá, ó pàdé Òṣólánkẹ́ àrẹ̀mọ Olúfà lọ́nà lẹ́ẹ̀mẹ́ta lẹ́dàkọ rẹ̀. ó wu ajé tipá, ó wu ajé tìjẹtìjẹ, ó ní ìwọ ajé bá mi lọ ilé. ajé ní ìwọ Òṣólánkẹ́ ṣé o ní ohun ìmọ̀ràn nílé? Òṣólánkẹ́ ní òun kò ní. Ọ̀rúnmìlà ó rìn ṣàṣà, ó pàdé ajé lọ́nà. Ọ̀rúnmìlà wu ajé tipátipá, ó wu ajé tìjẹtìjẹ, ó ní ìwọ ajé bá mi délé. ajé ní ìwọ Ọ̀rúnmìlà ṣó ní ohun ìmọ̀ràn nílé? Ọ̀rúnmìlà béèrè lọ́wọ́ ajé pé àwọn ẹlẹ́rù mẹ́rin yìí ńkọ́, orúkọ wọn tí ń jẹ́. ó ní ajé ní pé ó ní èyí tó síwájú yẹ ń jẹ́ Lágbéni wẹ́sẹ́wẹ́sẹ́. ẹ mọ̀ sí Yorùbá mi gbé oníjẹ́ Lágbéni wẹ́sẹ́wẹ́sẹ́. igbá tí yóò tú, ó tú etí ti bàbá ajé. èyí tó sì kejì ń jẹ́ Lágbéni wẹ̀sẹ̀wẹ̀sẹ̀. igbá tí yóò tú, ó tú èjì gbàrà ìlẹ̀kẹ̀ bàbá ìmọ̀kan. èyí tó sì kẹta, orúkọ rẹ̀ ń jẹ́ Sákòbí. igbá tí yóò tú, ẹrù orí rẹ̀ ó tún láwòrán gínì kan bàbá aṣọ. èyí tí ń ṣèkẹrin jẹ́ Sórígún jẹ́jẹ́. Sórígún jẹ́jẹ́, igbá tí yóò tú, ó tú ẹrù orí rẹ̀, ó tú irú wúrà tí a kò rí rí. àwọn ẹlẹ́ni mẹ́rẹ̀ẹ̀rin wá bá Ọ̀rúnmìlà relé. iṣẹ́ mi ti tán báyìí, ọlà ló kù, èèwọ̀ òrìṣà, a kì í pe òdíngbè kó má gbéni. láàrin àwùjọ adìẹ láti yàn láàyò. gbogbo ara ní sẹfúnsẹfún fi ń ṣe ajé. ọ̀mìnì dé ọlọ́jà ewé, ire gbogbo ní tọ̀mìnì. àkìsàn lọ ní kílé ayé mi sàn mí, kó sàn mí fowó, kó sàn mí ju tara yòókù lọ. ire kò lórúkọ méjì, ire ni ire ń jẹ́. kiri ayé gbogbo kó jẹ́ tèmi lágbájá ọmọ lágbájá o. ifá ní kí o wá gbè mí. ẹ jẹ́ ká mú kinní yìí, ẹ jẹ́ ká dà sínú ọbẹ̀ àṣejẹ yìí, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká jẹ, ẹ jẹ́ ká jẹ, ẹ jẹ́ ká jẹ. tá bá ti jẹ àṣejẹ yìí tán pẹ̀lú aṣọ funfun tí a wọ̀ lọ́rùn yìí, gbogbo eegun rẹ̀, ìyẹ́ rẹ̀, ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká lọ bò mọ́lẹ̀. ẹyẹ ènìyàn mi, ifá tó nítumọ̀ nú ayé tí máa ń yí kádàrá ẹ̀dá padà ni mo yọ̀ǹda fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. ẹni bá mọ iyì nǹkan kó tètè lọ sí, kó pàdé mi lórí WhatsApp, kó wá fẹ̀mí ìmoore hàn o. ẹ gbọ́dọ̀ mọ́ fẹ̀mí ìmoore hàn lórí iṣẹ́ yìí. mo kẹ́yìn ẹ̀yin ènìyàn mi, èmi ọmọ yín náà Dr. Modu Àgbà. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. ó dìgbà kan náà.